Koiki Media अपनी जुआ के साथ है दोस्तों 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 Aba Dauda, yo wa mi to ga ko si yen bi oga wo yen lo Aba Dauda ma wa. E ma ko ba bi se wa to si bi. Ko si bi to ba ki ke jo ni. Koiki Media अपनी जुआ के साथ है दोस्तों Koiki Media अपनी जुआ के साथ है दोस्तों Koiki Media अपनी जुआ के साथ है दोस्तों Ambali bana hello gato seneni kamia son pour yaro son vraiment Koiki Media अपनी जुआ के साथ है दोस्तों òní ni ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026 Koiki Media अपनी जुआ के साथ है दोस्तों Koiki Media अपनी जुआ के साथ है दोस्तों
Number 1. Ẹ̀yin ò lè ń polóye ẹ̀ bá dárúkọ rẹ̀ olóyè kòtò méjì bí. Gbẹ̀ngàrò jẹ́ pẹ́pẹ́pẹ́ máa gbọ́. Bẹ́ẹ̀ bá ti débi ẹ̀ máa pẹ̀lú olóyè. Àfà. So, mo kí dédé wa pátá máa kúrò rìn. Àkọ́kọ́ mo kó Olódùmarè ọba adẹ́dàṣẹ́. Ọba ìjẹ́ kí ọjọ́ òní. Bọ́ọ̀bà mánéjì ẹ̀sán máa ṣe. Májàsọ̀lá jù bẹ́ẹ̀. Ẹni òjò bá pa torí Májàsọ̀lá kó má dúpẹ́. Ẹni òrùn bá pa torí Májàsọ̀lá kó dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀. Májàsọ̀lá lè jagun fún gbogbo wa. Ẹjọ́ jẹ́ ká jókòó ká jẹ́ kóró gbẹ̀rù. Má dúró amòfẹ́ dúró. Kí n jókòó níwájú ọ̀gá mi. Sáàkì lẹ́tà rí yẹn. N kò ìfẹ́ gba sáàkì lẹ́tà. Àwọn olówó pa òbúkọ. Iye tòun di méjì lọ́dọ̀ ọ̀gá. Àkọ́kọ́ yóò ń re ọmọ rẹ̀. Yóò ń dẹ̀ tún ṣọ̀fọ̀. Tèmi di méjì lọ́dọ̀ Májàsọ̀lá o. Àkọ́kọ́ olùdásílẹ̀ ẹgbẹ́ àwòrò-ṣàṣà ọmọ Oòduà àgbáyé ń re ni. A ò dẹ̀ torí méjì dá sílẹ̀ jù fún ìjàgbára ìyí Májàsọ̀lá ń jà. Ká ṣàtìlẹ́yìn ṣẹ́ńṣẹ́ ní ọ̀bàbẹ̀ apá wa ká. Ìkejì Ọlọ́run dẹ̀ tún fi mí ṣe ààrẹ àpapọ̀ ìkọjú ọmọ Yorùbá. Ẹgbẹ́ yìí Májàsọ̀lá dá sílẹ̀ wípé kí akọ́mọ ogun jọ bíbá ká gbáradì ilẹ̀ Oòduà kó jáde kó jáko kó dọ́yọ̀ kó dókun kó dẹ́kun kó dé Ọ̀ṣun kó dé Kwara kó dé gbogbo ìgbà yẹn bàbá ń jagun ẹ̀mí ní Kòtónú. Ṣùgbọ́n wá dúpẹ́ lẹ́ni ohun rà ń gbọ́ Olódùmarè jẹ́ ká rí Májàsọ̀lá. Ó tọ́pẹ́ àbí ó tọ́pẹ́? Ń ra pé àfi ká kọ́kọ́ wájú bà láàfin Májàsọ̀lá. A lè dúpẹ́ pé Olódùmarè fàyè gbà wá lẹ́yìn. Májàsọ̀lá onílé àdéwúre. Béèyàn bá wọlé Májàsọ̀lá, ilé òrìṣà jẹ́ndàbò nílé ṣùgbọ́n bá tẹ pámọ́ṣẹ́ gidi. Béèyàn kò bá délé Májàsọ̀lá, kó wá má ṣe wà máa rawọ́ ẹ̀gẹ̀sẹ̀ lọ́hùn, wà lọ tẹ pámọ́ṣẹ́ rẹ̀ ṣùgbọ́n wà á dùn. Torí máa kọ́lé tèmi bíi ti Májàsọ̀lá, ó fẹ́ kọ́ rárá ni. Ilé náà kò ní wó. Ẹni dáhóró.
àkọ̀mọ́ torí ànìmọ́lẹ̀ rẹ̀ pèrègùn láṣọ. Májàsọ́lá jìyà fún gbogbo ọmọ Yorùbá. Ọdún yìí máa kọ́kọ́ gbọ́ ń pa Májàsọ́lá. A máa lọ bọ́dún 5. Mo wálé láti lọ bá mo ń gbọ́ nẹ́ẹ̀tì. Mo dẹ́nìkan ń ta rọ́gbọ́rọ́gbọ́. Ẹ filẹ̀ bàbá mi lẹ̀. Ẹ ń pa àwọn èèyàn mi. Mo ní lè ṣe aláì. Báyìí náà ń pè ní Májàsọ́lá. Fúlàní, àwọn apanimáyọ̀dà. Mo dẹ́nìkan ń ta rọ́gbọ́rọ́ lójú rẹ̀. Mo ní ilé ìjára. Ó di dandan káwa náà ká ṣe ìgbìyànjú ṣẹ́ṣẹ́. Nígbà mo dé London mo bọ́ sórí nẹ́ẹ̀tì, nígbà máa kọ́kọ́ bọ́ sójú agbo nẹ́ẹ̀tì. Ẹgbẹ́ bàbá rere mo kọ́ rí, ọ̀yàn náà ẹgbẹ́ Oòduà International Congress. Mo bá rà wọ bẹ̀. Èrò dẹ̀ kó wa ṣàjọṣe. N bá ń pè àfádàdà rọ gàmínú ìjàgbára ọ̀pọ̀lọpọ̀ gbọmọ̀. Ṣùgbọ́n bẹ̀ kọ̀ mọ́ lọ lẹ́nu. Ń gbèdé ya àwòrò ṣàṣà náà tún wọ̀ torí Májàsọ́lá. Ṣùgbọ́n lẹ́nu àwa kí wọn káàbọ̀ àtàpapọ̀ akíkanjú ọmọ Yorùbá àti àwòrò ṣàṣà Odùduwà. Gbogbo wa ti kórógbó àkóbì wá sáàfin. Wá kí bàbá pẹ̀ ṣe. Bàbá ẹ ṣé o. Bàbá ẹ ṣé o. Torí irú yín kò pọ̀. A ò tẹ́ rí. Olówó bàkúṣà. Ọlọ́rọ̀ bàkúṣà. Aláya méjì nínú ọ̀gbàlọ̀gbà. Ẹni máa yé jẹ Ìgbòho. Ẹni ọ̀pọ̀lọpọ̀ obìnrin sì ń kó lọ́rọ̀ tó ń kúrú sẹ́kú. Bẹ́ẹ̀ ò bá ti ẹ̀jọ̀ kọ wa kó tẹ̀ bàbá ṣe dẹ̀jẹ̀. Ọ̀pọ̀bìnrin sùn tọmútọmú. Ìgbò! Kẹ́ni Ọlọ́run kẹ́ tó bá yẹ. Kó fi gbogbo yẹn lẹ́kọ̀ọ́ kó máa má jà torí àwọn ọmọ Yorùbá. Kí Fúlàní yé pa wọn. Èkàrí mọ́nú bí ìjàpá sì rókò ọkọ̀ yọrí lórí. Àtúndúpẹ́ lẹ́ẹ̀kan sí o. Bàbá ìjìyà lórí ìrìn àjò. Ó jìyà lórí ìrìn àjò yìí o. Nínú rẹ̀ ó ṣẹ̀wọ̀n. Nínú rẹ̀ ó sẹ̀mínú. Àwọn ẹ̀mí tó ṣe iyebíye lójú wọn àti dúkìá. Nínú ìrìn àjò yìí ó wà house arrest. Àbùfẹ́ ẹ̀kú èkú. Tọ́lọ́ àwọn olórí burúkú àtẹ̀dẹ̀ gúrò ọmọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ti di àgbàwọlẹ̀ bí ti ṣẹ́rin. Mo fojú àwọn èèyàn rí nǹkan. Kò ní dárúkọ wọn. Mo fojú wọn rí màbó. Á lè màbó bàbá yìí. N kò yá pé ń gbowó lọ́wọ́ wọn. Mo ní gbogbo yẹ bá kó gbà lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ bá lọ sọ yóò jẹ́ fún wa. Káwọn ọmọ lẹ́yìn rẹ̀ ṣẹ́ kájọ àjọ kákó fún yín. Ṣọ̀gbọ́n ni ó pa yìí. Èpè pọ̀. Ṣùgbọ́n gbogbo yẹn ní ìsìn àgbọ́ pé àwọn pàápàá náà ìṣọ́ndẹ̀ ń jẹra wọn bí ẹja. Ṣùgbọ́n Májàsọ́lá ń torí òdodo rọ̀ ṣe bàbá wà ní ààyè. Wọ́n dẹ̀ tún wà lórí òtítọ́. A ní ìkàyé first and the last. Torí àdúgbò ọ̀dọ̀ lọ. Nítorí ìjọba àkókò. Máa pe àwọn. Koiki Media bring the word closer to your step. Àwọn ẹni bí ẹni ènìyàn bí ènìyàn. Láti inú àwòrán àti láti inú àpapọ̀ akíkanjú. Ń bá pé kí n máa fi wọ́n hàn á lè kó òbí lẹ́yìn. Tọ́rọ̀ wọ ìwà kò tiẹ̀ àwọn ìyá rí bí kíkọ́ wá. Bàbá pé kí gbogbo wa ṣídìí nílẹ̀. Ilé àfẹ́ ìyá. Ṣùgbọ́n àwọn tí wọ́n wá ìṣọ́ wa ṣojú. Ṣé wá rí àkọ́kọ́ ń bẹ̀ lójú gbogbo mùdùmùwà? Níṣe máa kọ́kọ́ wá fa mọ̀mọ́ lè dógó lọ́wọ́.
máa kọ́kọ́ fa mọ̀ mọ́ọ̀dì dógbó lọ́wọ́ ìyẹn lórí àpapọ̀ akíkanjú ọmọ yìí ọdún ìsáàdégbélẹ̀ lẹ̀ àfà ọdún márùn-ún wọ́n lọ sí ọdún karùn-ún on the 18th January 2021. agbẹ̀rọ̀yàn olóyè pé nìjọ yẹn ní alẹ́ tẹ wá ní àfàdàgbà mo fẹ́ kẹ́ kó àwọn warrior màá wá sọ ibi tí oyè bàbá màá sọ ibi tí ẹ ti máa wá pàdé mi. sọ adúgbò rẹ̀ ọlọ́run adẹ̀kọjọ́ ọ̀ fọwọ́ ọ̀ fẹsẹ̀ ṣùgbọ́n èmi a máa ṣe pé ìpè yìí mo máa ṣẹ́rí pé gbogbo ẹ̀yin wà lápapá kíkanjú ìké yìí ní ibà kò má dá má jàsọ láṣọ kú ní. mo máa ń sọ nìyẹn bó bá rí pé ẹgbẹ́ àpapọ̀ akíkanjú kò tẹ́ ọlọ́run jáde bó bá débi pé o fẹ́ gbèrò àti dalẹ̀ má jàsọ láṣọ pọ̀ náà ni ó pa ẹ́. a lè dúpẹ́ so far so good àgbàgbọ́ nípa àwọn a ní àwọn gómìnà àpapọ̀ akíkanjú káàkiri ìpínlẹ̀ bẹ́ẹ̀ ti ṣe lè wà ní. a ní àwọn warrior leaders máa kọ́kọ́ fi alága àwọn jagunjagun wọn hàn wọ́n dìde Ṣẹ́kí Ambaliimo igbákejì rẹ̀ bàbá wà jagunjagun àpapọ̀ akíkanjú ẹni mo dẹ̀ tún máa pèrè lè mọ̀ mú ilé kéwú lẹ́nu rẹ̀ bí ti ìyá wa ìyá àdí àgbà ọ̀rọ̀ lórí gbogbo àwọn ayọ̀lẹ̀dì lápapọ̀ akíkanjú ó dẹ̀ sì jọ́kẹ́ náà gọ́ọ̀nà àpapọ̀ akíkanjú lóbìnrin agbẹ̀rọ̀yàn kò ní nígbẹ̀rẹ̀ bá ti díṣò máa fẹ́ràn lẹ́lẹ́rọ lọ́wọ́ torí nígbàkan àwọn dùdú bú ẹ̀dá ọmọ bàbá Àwòrò Ṣàṣà ń ṣòun fẹ́ gba ipò lọ́wọ́ Májàsọ́lá bàbá Àwòrò Ṣàṣà ṣòun bá Májàsọ́lá dù yìí kọ́nà pé mo gbówó fún gbẹ́kẹ̀ bá fi mí ṣe olórí jagunjagun mo lébi kò lè jagun balùwẹ̀ gbẹ́bí bá wà ní ẹgbẹ́ ṣùgbọ́n ní ìsìn ẹ bá mi ṣí certificate of registration àpapọ̀ akíkanjú kí n fa mọ̀ mọ́ọ̀dì dógó lọ́wọ́ o a rẹ́gísítà ẹgbẹ́ náà certificate rẹ̀ ẹgbà rẹ̀ ọ̀pọ̀ wa. apájí yáàdí àgbà kọ́ sí dídé ńlẹ̀ bàbá yìí àti ìsàlàyé ẹ dákun ẹ jẹ́ kí ẹ sún mọ́tẹ̀.